èèyàn púpọ̀ hypocrisy ló pọ̀ nínú wa. Ó ti mọ̀ pé kí ni wọ́n gan tó fídíò rẹ̀ tó send ẹ̀ jáde, ó ti mọ̀ pé wọ́n sọ̀rọ̀, ó ti mọ̀ pé àwọn ayé ó sọ̀rọ̀, ìgbà tó dẹ̀ ti realize báyìí pé it was a mistake, kí ni ìṣèṣì ni, kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe é. Ó yẹ kẹ́ ẹ delete ẹ̀, kò yẹ kẹ́yìn náà post ẹ̀, kò yẹ kẹ́yìn náà post ẹ̀. Ìdí tẹ́ fi post ẹ̀ ó kù yín ó kọ́ lọ́n. Ìdí tẹ́ ìwọ tó post ẹ̀ tó fi post ẹ̀, Ọlọ́run ló mọ̀ tó fi post ẹ̀. Pé ok kí wọ́n tẹ̀ drag orúkọ wa, kí wọ́n drag orúkọ Afọláyan díẹ̀. Ṣé nígbà tí wọ́n wá drag ẹ̀ báyìí sìn, ṣé inú ẹ̀ ti dùn sí Mr. Poser, Mr. Posting, ṣé inú ẹ̀ ti dùn báyìí? Ṣé inú ẹ̀ ti dùn? Nísìnyí ó ti post ẹ̀ àwọn èèyàn ti rọ̀jò ọ̀rọ̀ sí ọmọ ọlọ́mọ, wọ́n ti rọ̀jò ọ̀rọ̀ sí family yín. Now gbogbo nǹkan, gbogbo little mistakes kò ìyẹn ò lè wà kó má ṣe mistake. Gbogbo little mistake tí bàbá ń ṣe, wọ́n ti ń gbé ìdí bàbá yẹn síta, wọ́n ti ń gbé ìdí Kunle Afolayan, wọ́n ti ń gbé ìdí ẹ̀ síta. Even more, kí ló ń ṣe yín? Ṣé orúkọ dáadáa tẹ́ ẹ̀ maintain yẹn kò dáa? Kí ló tẹ́ fi post irú fídíò yẹn síta? Tẹ́ ẹ mọ̀ pé àwọn èèyàn máa sọ, tẹ́ ẹ mọ̀ báyìí àwọn èèyàn máa sọ. Ok, alára sọ para òun, ẹ̀yin wo ń ti yín? Èwo ń ti yín? Alára òro, èwo ń ti yín? Èwo ni titi yín? Orúkọ tó bàjẹ́ dẹ̀ fẹ́ bàjẹ́. Ẹ jìnnà síkà, ẹ jìnnà sí ìwà pálapàla, ẹ jìnnà sí àti mọ́ tètè mọ́ sáré mọ́ borúkọ ọmọlàkejì jẹ́. Orúkọ rere tó jẹ́ pé wọ́n try láti build táwọn ọmọ yẹn maintain ara wọn tí wọ́n rìn ní right path, ẹ dẹ̀ fẹ́ bàjẹ́ pẹ̀lú little twins yìí. Èwo làbúrò mọ́ post rubbish. When you do video, before you post, ẹ kọ́kọ́ check ẹ̀ if actually ẹ fẹ́ maintain good name yẹn. To me, èmi kàn rí daughter and father relationship, daughter and father bonding. Nǹkan tẹ́mi kàn rí, mo rí closeness láàrin wọn. Mo rí closeness pé ṣé bí kèrè ta ní ìtàlélẹ̀ nínú ilé ńkọ́. Mo rí pé they even do closeness more ní ti àlùbáríkà ní ti dáadáa nínú ilé ju eléyìí lọ. Nǹkan tí mo rí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa àrírú eléyìí, ọ̀pọ̀lọpọ̀ wa àrírú affection báyìí. Kódà láàrin ọkọ àtìyàwó àárí, nǹkan tó fa ìbínú ìsọkúsọ táwọn èèyàn míì sọ nìyẹn. Láàrin lọ́kọ-láya míì gan, àwọn míì ò rí. Yes, ọ̀pọ̀lọpọ̀ wa àrí this kind of bounding láàrin ọkọ àtìyàwó gan. Irú bounding yìí ó yẹ kó jẹ́ láàrin ọkọ àtìyàwó ni àárí. Olófà táwọn ọ̀pọ̀lọpọ̀ fi ń sọ yàmàyàmà. Ọ̀pọ̀lọpọ̀ gan ò rí irú ìfẹ́ bá láàrin bàbá rẹ̀ àtòun. Ọ̀pọ̀lọpọ̀ báyìí ò ní irú relationship báyìí láàrin òun àti mọ̀mẹ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ báyìí ò rí. Wọ́n wá rí eléyìí, inú bá bí wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ̀rọ̀ out of aggressiveness ni. Bákan náà, Kunle Afolayan, wo family Afolayan lórí fídíò yìí. Bounding yìí, irú bounding yìí, either nínú ilé ni àbí níta, it is for husband and wife. It is for husband and wife. Irú bounding yìí is for husband. Tó dàda fi sọ fẹ́ yín náà pé ẹ lọ wáyàwó, dẹ̀ bá níyàwó ẹ lọ wáyàwó. Tó bá yẹ pé ìyàwó wà ń bẹ̀ yẹn ni, you understand me? Tó yẹ pé ìyàwó wà ń bẹ̀ yẹn ni, ìyàwó alálùbọ́díkà mú ní kẹ́ lọ wá o. Tó yẹ pé ìyàwó wà ń bẹ̀ yẹn ni, kò ní sí àyè fún ọmọ yìí láti bond so much báyìí pẹ̀lú bàbá rẹ̀ in this manner. Bonding yìí, twerking yìí is for láàrin lọ́kọláya. Yes, èmi kàn ní kémi sọ yẹn ni so that kẹ́ ẹ mọ̀ nítorí ìjọ mi. Orúkọ rere yín tẹ́tí maintain tipẹ́tipẹ́. Ọlọ́run ní jẹ́ ká rí èèyàn tó máa da sánsán sí. Orúkọ alálùbáríkà, orúkọ gidi, orúkọ tó yẹ pé tá bá mú lọ báǹkì bá a lè fi gbowó báǹkì. Ẹ má jẹ́ kí àwọn ọ̀tá tó jẹ́ pé àwọn gan wọn ò rí ìfẹ́, ẹ má jẹ́ kí wọ́n bàjẹ́. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Bye for now.